Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú kalẹ̀ ọmọ Yorùbá. Gbogbo ẹ̀yin tẹ́ wà nù ilé mo kí yín o. Ẹ̀yin tẹ́ wà nù ọkọ̀ mo kí yín, ọ̀dẹ̀ ọ̀dà bí. Gbogbo ẹ̀yin àgbẹ̀ mo kí yín o, màálù ò ní foko yín jẹ o. Orúkọ mi ni Lúkúmọ̀nà máa dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ jẹ́ á kọ́ra wa lẹ́kọ̀ọ́. Ìwọ ọkọ tó fẹ́yàwó tán náà mọye owó lórí ẹ̀ tíyàwó rẹ̀ ń ṣàgbèrè. Ìwọ ìyàwó tó yẹ pé ọkọ rẹ̀ bó ṣe lówó tó, obìnrin olóbìnrin ní fowó kó kiri kò tọ́jú ilé. Àbí gbogbo àwọn ọmọ ọṣẹ́ yín ní ń bá sùn tí ń kówó fún kò náwó fún ọ. Ohun tó fi dá alákẹ́rẹ́ fẹ́ni tó bá já lágbèrè, àgbèrè náà yóò yọ kó lẹ́mìí ẹ̀. Ọ̀gbọ́ bá ń tọ́jú ewé rẹ̀kùrẹ̀kù tó bá wà lẹ́gbẹ̀ẹ́ ojú ọ̀nà ni o, kì í ṣe tó bá wà nínú igbó o. Ewé amúnimúyè, ewé arùnyànyàn, ìgbẹ́ tó wà lórí àtàn tó ti gbẹ tá àmẹ́nì tó yà ànídìí, àjẹpọ̀ àdán, ọ̀gá ayé kan, ọmọ onílé kan, orí àparò àtẹsẹ̀ rẹ̀ pẹ̀lú ẹsẹ̀ àparò, odidi atare kan, àwọn àjò ẹtìkì tán, ẹni ọmọ ìfọkọ̀ mọ́. Ọgbọ́n àgbàlá lò fún wọn, ẹ̀yọ́nú ni máa lò ó rí i pé ààrẹ ọ̀rọ̀ ṣùgbọ́n àwọn tó bá jẹ́ pé o rò bẹ́ẹ̀ pé ìyàwó rẹ̀ ń ṣàgbèrè, torí pé obìnrin mi ń bẹ tó yẹ pé ọlọ́jà ọkùnrin ni kò sì ṣàgbèrè, ọkùnrin mi ń bẹ tó jẹ́ pé ọlọ́jà obìnrin ni. Ètò wọn bá pè é ní ọlọ́jà ọkùnrin, ó túmọ̀ sí pé àwọn ọkùnrin wọ́n máa bá anájà jù, wọ́n sì fẹ́ràn rẹ̀. Èyí ò túmọ̀ sí pé bóyá wọ́n fẹ́. Bẹ́ẹ̀ ni bí ọkùnrin bá jẹ́ ọlọ́jà obìnrin wọ́n máa dà á láàmú jù, ó lè jẹ́ páwọn ni wọ́n máa bá ara jà jù. Má fi disturb ọkọ rẹ, ìwọ náà má fi disturb ìyàwó rẹ o, kọ́ má bàa dínà mọ́. Kọ́mọ́ bá ṣe kí ni mo pè é, kọ́mọ́ bá dínà mọ́, á dára fún wa o. Ìtọ́jú ewé àti egbò Elédùà ló fi rán Lúkúmọ̀nà máa dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Obìnrin mi ń bẹ ṣe tọ́jú ẹ̀ tó kọ̀tẹ́ lọ́rùn, wòyíwòyí ń bẹ lójú ẹ̀. Kọ́ tọ́jú obìnrin tí wọ́n bá ní àrùn ọ̀kánjúà lára, ọ̀kánjúà pẹ̀lú ojú kòkòrò tí bá ń bẹ ní ara obìnrin, kọ́ máa fún ní 2 million lójoojúmọ́, ó sì máa pa odidi màálùú kan pé wọ́n máa sèṣí kòkò. Kódà security rẹ̀ ni wọ́n máa bá a sùn, kò ní nítẹ́lọ́rùn. Kó lo ogún alẹ́, kọ́ máa bá a sùn lẹ́ẹ̀mẹ́wàá lójúmọ́. Àwọn ọ̀rẹ́ rẹ̀ ó tún máa bá a sùn, kò ní tẹ́lọ́rùn. Ìyàwó burúkú nìyẹn. Torí ẹ̀kẹ́ tó fẹ́yàwó, ẹ wo orú ìyàwó tẹ́ fẹ́ pé ṣé kì í ṣajá, ṣé kì í ṣe ajá lẹ fẹ́. Torí ẹni wọ́n bá fájá kọ̀mọ́ ọkọ̀lọ́ náà fẹ́ o, ṣùgbọ́n ẹni wọ́n bá fẹ́ ẹyẹlé níyàwó, bí tí ń dúdú Gbere fún ọ bẹ́ẹ̀ ni wọ́n máa soge sí ọlọ́run. Àbákú sì ni yóò fẹ́ràn rẹ Gbere ni. Ọ̀gbọ́n ó lè máa jowó o, àmọ́ yóò fẹ́ràn rẹ tó bá fẹ́ ẹyẹlé níyàwó. Bẹ́ẹ̀ ni mo fọ. Bẹ́ẹ̀ náà ni wo obìnrin tó bá fẹ́ ẹyẹlé lọ́kọ, ó gbádùn ọkọ rẹ̀. Kò sí ohun táwọn ọ̀rẹ́ rẹ̀ lè fi tàn pé kọ́ fẹ́ lómi ètò kò ní fẹ́ wọn, ó sì gbádùn ẹ̀. Iṣẹ́ yẹn ń bọ̀ lọ́nà yóò fún wa. Àwọn ọ̀rọ̀ máa sáré kó owó ẹ̀ kalẹ̀. Àwọn èèyàn ọmọ yìí ń ta jìyà fún nìyẹn, lẹ́yìn ìgbà tá a bá lé tán, àwa náà tún rìn kùn. Ẹnìkan kì í mọ nǹkan tán. Bàbá jogún oògùn 10 lọ́wọ́ bàbá rẹ̀, sáré sí i yóò pé 100.
báwọn ọmọ tiẹ̀ náà bá tún sáré àwọn náà tún sáré kun yóò pẹ́gbẹ̀rún so bímọ tí máa pọ̀ lọ nìyẹn láéláé ẹ̀yà tó o bá lè ṣe fúnra rẹ̀ a lè bọ́ ṣé o kò ṣe jẹ́ nìyẹn o gba nọ́mbà yìí mọ́dọ̀ +234803298 gba nọ́mbà yìí lẹ́ẹ̀kan sí +2290154651928 wọ́n wà lórílẹ̀‐èdè Benin láti bí oṣù kan sẹ́yìn wọ́n tó fẹ́ rí mi wọ́n tó ti lọ stọ́pà wọ́n bọ́lẹ̀ ní dégàkọ̀ bí ọjà dégàkọ̀ bí wọ́n tàṣẹ̀kẹ́ kó béèrè pa àṣẹnìrí ìtọ́wà bẹ́ẹ̀ ló lè pa àṣẹnìrí yẹn bẹ́ẹ̀ ni mo wà wọ́n wà mí wá lálẹ́ o ọ̀sáyé oorun o wọ́n tó fẹ́ béèrè nípa ìrìn àjò rẹ̀ mo wó dání ni o kò sí tẹ́wọ́ ọgbẹ́bu lọ́dọ̀ mi o ẹ̀yìn àmì lórílẹ̀‐èdè Côte d'Ivoire ní Abidjan agbára Ọlọ́run tá a bá ti gbà àwẹ̀ tán á pàdé ara wa lórílẹ̀‐èdè Côte d'Ivoire kò ṣe jẹ́nu ìgbà tá a bá ń bọ̀ wá ibi tí a bá fẹ́ dé síbẹ̀ á jì kẹ́ mọ̀ tí wàá lọ́lọ́run ó ṣe kò ní ṣe tọ́ta wa ẹ máa pín má dé mọ́lé o àwa tá a fún yín a fún ọ pé ìwọ náà má fi sáwọn tó bá fi sáwọn kò ní jẹ́ fún ọ má jẹ̀mú nìyẹn o ìwọ náà pín fáwọn yẹn ẹlòmíì wà núdè yìí tí obìnrin míì tó sọ ọkùnrin míì sínú dè ọkùnrin míì náà sọ obìnrin náà sínú dè tó jẹ́ pé ọ̀gbádùn ọkọ rẹ̀ tí ọ̀gbádùn ọkọ rẹ̀ ẹni ọba lówó lára má fún o ayé wa o kò ní yẹ ẹ lẹ́ o ire kàbìtì.